ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ọmọlọ́lá SP ọmọlọ́lá Odòtọ́lá lórí ètò yìí lábẹ́ àkóso bàbá wa tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn bàbá wa CPA Mustapha Abiodun Alamutu PSC àgbọ́dọ̀ máa fi hàn sí gbogbo ra wọ̀ nípínlẹ̀ Ògùn nìyẹn ní èyí tí wọ́n sọ àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá fún wa àlejò wa. bá a ló mọ̀ yìí pé Òṣogbo ni àti Ṣadé náà. bẹ́ẹ̀ ni Òròkì Òṣogbo kó má lọ jẹ́ conduct likely to call breach of public peace. bẹ́ẹ̀ni àti Ṣadé sí bẹ́ẹ̀ ni Òṣogbo Òròkì ni. àwọn àna mi nù ìlú Aró. bẹ́ẹ̀ni àwọn àna mi ni. èmi wàá gbọ́ pé ìlú Aró máa wà bẹ́ẹ̀. ìlú Aró ni ìlú ìyá mi nù. wọ́n ní ìdálò ní ìṣèlú. eégún ló ń gbowó lẹ̀ níbì kan. Òṣogbo náà ni eégún ló ń gbowó lẹ̀ lóṣogbo. kí wọ́n káàárọ̀. ẹ káàárọ̀ àna mi ASP Afọláṣadé Olúwọlé. ẹ káàárọ̀ akínyín pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé tí ò lábùkù kankan láti ọ̀dọ̀ Commissioner of Police ìyẹn ọ̀gá àgbà pátá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP wa Abiodun Alamutu Mustapha PSC àti alukoro SP ọmọlọ́lá Odòtọ́lá. ìyá ọlọ́jọ́ òbí. bẹ́ẹ̀ ni wọ́n fi ìkíni wọn ránṣẹ́ sí gbogbo olùdásílẹ̀ gbogbo iléeṣẹ́ Family FM àti gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ pátápátá àti àwọn olùgbọ́ wa nílé lóko àti níbi gbogbo kí n pé ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà ẹ kí a gbọ́ láti ẹnu iléeṣẹ́ ọlọ́pàá lórí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn láàrin jẹjọ sí àsìkò tá a wà yìí pẹ̀lú àwọn ìgbésẹ̀ míì léyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ń gbé láti rí dájú pé ààbò wà ní ìpínlẹ̀ Ògùn wa ń bí. ẹ ṣé lára àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn a mú díẹ̀ wá sí etígbọ̀ àwọn aráalé wa kán lè gbọ́ kán lè mọ ibi tí nǹkan dé dúró àti kán lè mọ bá a ṣe máa túbọ̀ kíyèsára sí àwọn nǹkan tó bá yẹ kí ká kíyèsí ká lè mọ bá a ṣe máa kíyèsí àwọn tó bá yẹ ká yẹra fún ká mọ bá a ṣe máa yẹra fún. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ kan tí a ti mẹ́nu bà rí lórí ètò ń bí báyìí ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. èmi náà ni mo wá sórí ètò lọ́jọ́ náà tí mo fi sọ nípa àwọn adigunjalè kan tó máa ń wá láti ìlú Èkó tó máa ń wá sí Ogun State láti wá jalè ṣùgbọ́n àwọn yẹn máa ń wá gẹ́gẹ́ bí one chance rọ́bà ni wọn kì í dènà dèèyàn wọ́n á gbé mọ́tò a máa fi bí pé àwọn ń kó èrò ẹni tí ò dẹ̀ mọ̀ wọ́n á rò pé àwọn èrò ló wà nínú ọkọ̀ tó bá ti wá gbé ẹni yẹn tán tí wọ́n dáàrin méjì ọ̀nà wọ́n á bá gba gbogbo tó bá nígbà lọ́wọ́ ẹ̀ èyí tí wọ́n ṣe tá a mẹ́nubà lọ́jọ́ sí níbi ọ̀sẹ̀ mélòó kan yìí wọ́n gbé àwọn ọmọkùnrin méjì kan ní agbègbè Odò Ìjẹ̀bú wọ́n ti gbé àwọn ọmọ yẹn wípé wọ́n gbé wọn lọ sí Ìjẹ̀bú Òde something like that gbàtọ́ máa dé àárín méjì bí wọ́n ṣe yọ̀bọ̀n sí wọn nìyẹn wọ́n yọ̀bọ̀n sí wọn wọ́n kọ́kọ́ pèdè àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn sáwọn ọmọ yẹn àwọn yẹn ń wò wọ́n gbà tí àwọn òde kì í ṣe ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn ò mọ ìsìn tó máa fi dá wọn lóhùn wọ́n ṣàsọmọ pé àwọn ò mọ nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà náà bá yọ̀bọ̀n sí wọn pé báwọn ṣe jẹ́ rèé o olè ni àwọn tẹ bá dẹ̀ mọ̀ pé ẹlẹ́mìí yín lò nǹkan tẹ máa ṣe nísìnyí wípé ẹ pe àwọn aráalé yín kán sẹ́ndì 5 million sí àwọn tó máa ṣí yín lẹ̀ àwọn ọmọ yẹn bá dáhùn pé àwọn ò ní ẹni táwọn lè pè gbàtọ́jà ti di pé ó ti dojú ìbọn ẹ̀rù ti ń ba àwọn ọmọ ìwọ̀n ti ń gbọ̀n wọ́n bá ṣàwọ̀ gbogbo fóònù wọn wọ́n rí 1.7 million naira wọ́n transfer sí àkáǹtì kan nínú àwọn olè yẹn wọ́n dẹ̀ ṣe gba owó yẹn tán wọ́n gba gbogbo iPhone ọwọ́ wọn gbogbo àwọn nǹkan tó wà valuable lọ́wọ́ wọ́n gbà wọ́n bá já wọn lẹ̀ wọ́n lọ àwọn ọmọ yìí wá lọ fẹjọ́ sùn ní police station so iṣẹ́ ìwádìí dẹ̀ sí wá ń lọ lábẹ́nú láti ìgbà náà wá ó wá di ọjọ́ kìíní nínú oṣù kẹjọ ìkan nínú àwọn adigunjalè tó jẹ́ obìnrin oṣù kẹjọ tó lọ yẹn mà bẹ́ẹ̀ ni tó jẹ́ obìnrin láàrin wọn torí àwọn náà gbọ́ngbọ́n pé káwọn fi obìnrin sáàrin àwọn fún ìgbà tán kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sóbìnrin láàrin wọn ṣùgbọ́n nígbà tán rí pé ọwọ́ àwọn ò kì í dẹ pé báyà àwọn èèyàn ń fura sáwọn torí pé àwọn jẹ́ kìkì ọkùnrin wọ́n wá lọ mú àwọn obìnrin wọnú àárín wọn wọnú syndicate yẹn so èyí tó wá jẹ́ obìnrin láàrin wọn yẹn ló wá wà ní pátì kan táwọn ọmọléèwé ń ṣe ní on 21 oṣù tó kọjá rádà August 21 bẹ́ẹ̀ ni àwọn ọmọléèwé náà ń ṣe sign out party
lọ́mọbìnrin wa wà ní patí yẹn bí kan nínú àwọn ọmọ tí wọ́n rọ̀bù lọ́jọ́ sí bó ṣe recognize yẹn pé ọmọbìnrin yìí ó wà láàrin àwọn olè tó rọ̀bù àwọn ọjọ́ yìí. kábíyèsí ọbẹ̀ Elédùmarè. bí wọ́n ṣe ra mú nìyẹn ó ṣe fi lu àwọn èèyàn tó ń ra mú nìyẹn wọ́n bá fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí iléeṣẹ́ ọlọ́pàá bá débẹ̀ wọ́n bá ọmọbìnrin lóòótọ́ wọ́n bá gbé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nìyẹn nípasẹ̀ bẹ́ẹ̀ àti ráwọn 9. ọwọ́ dẹ. ọdẹ o. àwọn 9 láti rí kó nínú wọn báyìí tó ń wà pẹ̀lú wa nílé iṣẹ́ wa. nílé ńlá lélẹ́wé ran. bẹ́ẹ̀ ni ìgbà tá a máa bèrè pátí kálukú ń kó àti bọ́n ṣe débẹ̀ kálukú wọn lórí àwáwí kan àbó mìíràn èmi à ní òun ò mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn wọ́n kàn déédéé pé òun pé kóun ká lọ ni ẹ mọ̀ níjọ́ tó bá ti mú olè ọjọ́ náà ló máa ní ọjọ́ àkọ́kọ́ òun nìyẹn kò síjọ́ tẹ́ mólè àkọ́kọ́ ẹ̀ náà nìyẹn. àwọn eléyìí tí ẹ̀ wá gbìyànjú wọ́n jẹ́wọ́ pé àwọn ti lọ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin ìkànnì wọn láwọn ti lọ tẹ́ ẹ̀mẹ́fà gbogbo tó bá ti gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n á pín wọ́n á tà tó bá jẹ́ fóònù wọ́n á tà wọ́n á pín tó bá jẹ́ owó tó rọ́ọ̀bù àwọn èèyàn tó gbà wọ́n á pín bọ́n ṣe ń ṣe nìyẹn ìgbà míì àwọn 4 á lọ ìgbà míì àwọn 5 á lọ wọ́n máa ń pín sídíkètì yẹn sọ́nà 2 ni mọ́tò tán wá ń lò tí wọ́n fi ń ṣiṣẹ́ ẹbí wọn ti wá kún ní mọ́tò èrò bíi private car ni ẹni tó wá ní mọ́tò wá ń sọ fún àwa wípé ní ìtó jẹ́ pé tó ṣòro gbàgbọ́ fún àwa tó dá sí ń ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ lọ́wọ́ nítorí fi ń yé wa ní wípé òun ò mọ̀ pé wọ́n lọ fi mọ́tò yìí wọ́n lọ fi ń rọ́ọ̀bù ni wípé wọ́n kàn máa wá ń gbà ní ọwọ́ ti tòun pé àwọn fẹ́ fi ṣiṣẹ́ lọ àwọn fẹ́ lọ ó dáa wọ́n fẹ́ lọ fi ṣiṣẹ́ bí àkókò náà máa ń gba mọ́tò lọ́wọ́ ẹ̀ àti pé irú iṣẹ́ wo náà làwọn fi ń ṣe wọ́n máa dáhùn lóní wọ́n fi lọ́n bá wọn lọ́jà kó ẹrù wọn ó wá jẹ́ lálẹ́ alẹ́ nìkan alẹ́ nìkan ní gbogbo ìgbà tó bá ti wá gbé mọ́tò alẹ́ nìkan náà máa lọ fi ń kó ẹrù tó bá ti wá gba mọ́tò bí wọ́n bá ti dé wọ́n á mú 10,000 wọ́n á san fún òun pé òun ò mọ̀ pé wọ́n fi ń jalè ní bó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́tò ọ̀hún gan dà ní ìsìn òun náà ti sáré lọ ta mọ́tò ṣe rí i pé ó ti jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tí ro gàté. ló fi jẹ́ wípé òun fúnra ẹ̀ náà ó máa fi ojú ba ilé ẹjọ́ nígbà tá a bá parí iṣẹ́ ìwádìí tí à ń ṣe lọ́wọ́ tí àwọn 1 chance robbers ní àwọn 9 ní iṣẹ́ ọlọ́pàá láti rọ́wọ́ tó. ẹ kíláàbù jalálè. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ ń gbìyànjú o. ẹ ṣeun ìmíì tí a máa wá tún mẹ́nubà ìyẹn yàtọ̀ sí táwọn ní 1 chance robbers yìí eléyìí ní í ṣe pẹ̀lú àwọn tí ó máa ń gbé ọmọ ọlọ́mọ tó máa ń gbé ọmọ wọ́n máa ń gba ọmọ lọ́wọ́ àwọn òbí wọn àbí lọ́wọ́ àwọn alágbàtọ́ wọn ní padìdíbọn pé àwọn fẹ́ lọ bá wọn tọ́ àwọn fẹ́ lọ bá wọn rán fún lẹ́kọ̀ọ́ kan àbó mìíràn bóyá ẹ̀kọ́ iléèwé àbí ẹ̀kọ́ iṣẹ́ ìkan ṣẹlẹ̀ ní ọjà ọ̀dàn wọ́n ní arábìnrin yẹn pé ó ṣàdédé dé ló ní òun ní ìdí ọmọ ọ̀dọ̀ now ẹni tó fún ní ọmọ àdéhùn wọn ni wípé bó ṣe mú ọmọ yìí lọ ó máa lọ bá òun fi sí ilé ẹ̀kọ́ pé òun ò ní agbára láti ran ọmọ yìí nílé ẹ̀kọ́ kó máa bá òun mú lọ kó lọ bá òun fi sí school ṣùgbọ́n o bó bá ṣe wà níbẹ̀ kó máa láǹfààní láti máa bá a sọ̀rọ̀ nígbà tó ń bá nídà sí bá tó ń bá fẹ́ láti bá a sọ̀rọ̀ then lọ́dọọdún a máa wá sí ilé láti wá bá wọn ṣọdún káwọn tún lè rojú ọmọ yìí káwọn náà tún fara rora wọn láti ọdún 6 tí arábìnrin náà tó ti wá mú ọmọ lọ àlọ́nàgbọ́ àgbábọ̀ nígbà tó di wípé ó ká àwọn ẹbí ọmọ yìí lára wọ́n wá fámílì woman yẹn tí wọ́n mọ̀ wọ́n wá lọ arábìnrin yín tó wá mú ọmọ àwọn lọ láti jọ ẹ̀ bọ́n ṣe kẹsẹ̀ bọ́ nìyẹn tán bẹ̀rẹ̀ sí ní wá obìnrin ẹni yìí wá mú wọn lọ dé ilé ibi tí madam yẹn ń gbé lẹ́kọ̀ọ́ nígbà tán máa débẹ̀ ọmọ tó wá mú látọdún 6 àdéhùn ti yàtọ̀ sí bá a ṣe jọ sọ sí kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ọ̀dà ló bá di pàkó ló ń bá máa dáhùn ló bá ní àti bí ọdún 3 sẹ́yìn òun lọmọ náà ti sá kúrò nílé tóun ò ti rí mọ́ ìgbà tó wá rí mọ́ kí ni nǹkan tí ó ṣe ìgbésẹ̀ kí n ló gbé kò sí o lẹ́nu kan arábìnrin wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tí a ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún wa báwo ló ṣe ṣe ọmọ ọlọ́mọ sí tó máa lódìdí ọmọ ó déédéé rìn lọ lákàtà ẹ̀ látọdún 3 ó fi tó àwọn òbí ẹ̀ létí pé ó rọ́mọ mọ́ o bóyá ọ̀dọ̀ wọn ló tiẹ̀ wá ní àbí bóyá wọ́n mọ̀ sí ìrìn tó rìn ó sọ fẹ́ nìkan kan
ìwọ wá ní ìwọ rò pé ilé ló wá, ìyẹn wà bẹ́ẹ̀, iṣẹ́ ìwádìí ń lọ lórí ọ̀rọ̀ yẹn. èyí tó tún wá fara pẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ báyìí 3 ló wà níbí. nǹkan tó fara pẹ́ ní kéńtà ní eléyìí ti ṣẹlẹ̀ ìyẹn náà láti ọdún 2014 báàkà máa rí pé bí ọdún 10. kéńtà àdé àbáwá ń bí. bẹ́ẹ̀ ni bí ọdún 10 sẹ́yìn ní eléyìí náà ti ṣẹlẹ̀. àwọn ọmọ kéékèèké làwọn obìnrin kan dé, wọ́n délé wọ́n ní ọmọ Cross River State ni wọ́n, àwọn tó ń dẹ̀ tọ̀ wá ní kéńtà yẹn náà ọmọ Cross River náà ni àwọn. tó bá yà àwọn yẹn kàn dẹ̀ ti wá rí wọn ní rí pé ìkànkan náà làwọn àbíbá kan, wọ́n ṣàdé wọ́n fi ọ̀rọ̀ dídùn tàn wọ́n jẹ pé àwọn ọmọ wọn yìí káwọn máa bá wọn kó wọn lọ sí Àbújá káwọn lọ bá wọn fi wọn sí school. làwọn yẹn bá kó ọmọ méjì bá kó fún wọn jọ ọmọ 4. àwọn obìnrin méjèèjì wọ́n dẹ̀ kó àwọn 4 wọ́n dẹ̀ kó wọn lọ sí Àbújá pẹ̀lú àdéhùn pa àwọn máa lọ bá wọn fi sí school náà ní o láti 2014 wọn ò rá àwọn ọmọ. ògbà tó bẹ̀rẹ̀ sí ní ká àwọn òbí àwọn ọmọ yìí lára, wọ́n tẹkọ̀ létí wọ́n lọ sí Àbújá, àdírẹ́sì tí àwọn arábìnrin méjèèjì tó ń fi sílẹ̀ fún wọn, wọ́n tọ̀ lọ wọ́n gba gbogbo ìyànjú tán mọ̀ gbà, wọ́n ò rí bí kọ́kọ́ trace wọn sí. ní àìpẹ́ náà ni wọ́n wá sí patí kan, ẹni tó ń wá ọmọ ara ẹ̀ ò balẹ̀, gbogbo àwọn ọ̀nà tó mọ̀ ló rìn. wọ́n ṣáà láwọn rí gbọ́, àwọn yọ gbọ́ pé wọ́n fẹ́ wá ṣe patí kan ní Abẹ́òkúta, bí wọ́n ṣe lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí nìyẹn. àrọ́wọ́tó kan nínú àwọn obìnrin méjèèjì yìí wọ́n adẹ̀ ti hand over fún àwọn naptip torí ọ̀rọ̀ wọn ó nípọn díẹ̀. odidi ọmọ 4 kan máa lè rí àlàyé kankan tó ní mínì láti ṣe, àti hand over wọn fún àwọn naptip kan handle wọn síwájú sí i, kan sọ bí tán kó àwọn ọmọ ọlọ́mọ odidi ọmọ 4 kan sọ bí tán kó wọn sí. a máa rántí pé arábìnrin kan náà ní kò pẹ́ òun la gbọ́ wípé ẹnìkan mú lọ sí ìlú Kotonu pé òun fẹ́ lọ fi sọ́dọ̀ ẹnìkan tó máa kọ́ níṣẹ́ hairdresser bí nǹkan. glory. bẹ́ẹ̀ ni lẹ́yìn ọ̀rẹ́yìn la gbọ́ pé owó nọ̀bì òun ni wọ́n ta ọmọ ìsọ̀hún tó ń fi ń ṣe débi wípé ó ṣe àkóbá fún ìlera arábìnrin. nǹkan tí a máa fẹ́ fàyọ nínú gbogbo eléyìí ni wípé ẹ jẹ́ kí a ṣọ́ra ṣe. ọmọ ó jẹ́ iyebíye. ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ìní Olúwa ni wọ́n. kò ń ṣe tó yẹ ká máa fi tàfàlà kéèyàn bí ọmọ kéèyàn kankan dédé dé from nowhere. ìfà ẹni téèyàn mọ̀ gan ó tún gbọ́dọ̀ tuntun yẹ̀ wò pé ṣé intention tó lóun bá wá yìí ṣé ò tó jẹ́ ní òòṣà, ṣé kì í ṣe pé ó fẹ́ wá fi òkú ọ̀rọ̀ gbà òótọ́ lọ́wọ́ Olúwa ẹ̀. ó yẹ kéèyàn tún yiri wò kó wò ó kó má fi pàǹdà gba ojúlówó lọ́mọ lọ́wọ́. wọ́n bá wá kó ọmọ bá wá bá yín pé àwọn fẹ́ lọ bá yín fọmọ sí ẹnu ìkọ́ṣẹ́ àbáwọn fẹ́ lọ bá yín rán ọmọ yín nílé ẹ̀kọ́, ẹ ṣe ìwádìí tó tọ́, ẹ ṣe ìwádìí tó rinlẹ̀ kó tó di pé ẹ máa yọ̀ǹda ọmọ yín. tó bá ṣe é ṣe ẹ máa yọ̀ǹda ọmọ yín. tó bá jẹ́ gàrí lẹ́jọ́ ń mu tẹ́jọ́ ń ríra yín, ìrètí wà o. ohun tí ò tó lónìí ó ń bọ̀ wá ṣẹ́kù lọ́la. ẹ mójútó ọmọ yín fúnra yín. tẹ́ ẹ bá lè fi sí ilé ẹ̀kọ́ taládàáni, ilé ẹ̀kọ́ ìjọba wà níbẹ̀. ìyẹn ò ní ná yín lówó tó ga ju ara lọ. àwọn ibi ìkọ́ṣẹ́ wà ní gbogbo ibi tá a wà yìí náà tẹ́ ẹ lè fi ọmọ yín sí, tá máa lọ tá máa bọ̀ lójoojúmọ́, tẹ́ máa jọ máa ríra yín, tẹ́ máa mọ ibi tó ń rìn sí, ju kéèyàn kan wá dé kó wá fi ẹnu dídùn tàn yín kó lóun gbọ́mọ yín lọ sí ìlú òdì kejì, òun gbọ́mọ yín lọ sí ìlú bíi báyìí. kẹ́yìn náà kẹ́ ti wá wò ó pé owó ló dé yìí láti bẹ̀ lọ a máa ya owó wọlé wá. Ọlọ́run má jẹ́ kí a sọ ọmọ nù. ọ̀pọ̀lọpọ̀ ló ti tipasẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò rí ọmọ náà mọ̀. àwọn ìta mention yìí náà ṣe àwọn kan sì wà ní wọn tá a ṣì ń wá tá a ti rí dì sí tó jẹ́ pé a ṣì ń ṣiṣẹ́ ìwádìí lọ lórí wọn. ẹ jẹ́ kí a jọ kí a tọ́jú àwọn ọmọ wa. tọ́lọ́run bá fún wa tá a máa fi tọ́ wọn Ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wa tá a wá fúnra wa tá a bá determine tá a dẹ̀ fi calculation tá a fi gbé gbogbo ẹ̀ kalẹ̀, ọmọ wa ò ní di ohun à ń wá kiri o. lè jẹ́ àwọn tí a mú wá fún wa ní orí ètò ní òwúrọ̀ yìí. ẹ ṣeun. ọ̀rọ̀ àwọn ọmọ àwọn òbí àmọ̀ràn rẹ̀ fún wa ẹ kí àṣejẹ́jẹ́ ọlágbà tí òkè òun sọ̀rọ̀ báyìí irúfẹ́ àgbà bẹ́ẹ̀ máa kẹtàn sáré ni ẹ ká gbìyànjú láti rí i dájú pé à ń ṣọ́ àwọn ọmọ wa dáadáa ká dẹ̀ máa ṣìkẹ́ wọn. alukoro wa
lórí ọ̀rọ̀ tẹ̀ ń bá bọ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí tó dẹ̀ bani lọ́kàn jẹ́ ní agbègbè Kentawa yìí náà ni wọ́n ti mú ìròyìn jáde tó sọ wípé ọmọ kan tó jẹ́ ọmọ ọdún 17 tó ń lọ sí Lísàbí grammar school wípé àwọn ajínigbé jí gbé wọ́n sì gba mílíọ̀nù kan náírà lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n tún padà pa ọmọdé yìí. Kí ni ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí? Láfikún mà gẹ́gẹ́ láfikún sí ohun tí Jalal sọ ohun tí bàbá ọmọ yìí tí wọ́n ṣe lálàyé ní alàgbà Akínsànyà ni pé ọkùnrin kan tí wọ́n ń pè ní Samuel làwọn rí máa ń sùn síbi iwájú mọ́ṣáláṣí tó wà nítòsí. wọ́n lẹ́yìn ìgbà táwọn approach ẹ̀ lónìí ike omi kankan lòun máa ń ṣà òun sì máa ń rí ju 1,000-1,500 lọ ní ojúmọ́ pé tóun bá rí iṣẹ́ oko ríro òun lè máa bá wọn roko ni làwọn fi ní kí wọ́n mú lọ sí oko àwọn kan tó wà ní agbègbè Ọbaṣà ní agbègbè OGTV lọ́hùn. ọkùnrin náà ni wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn ó ṣe atọ́nà ọmọ wọn yìí jáde lọ ní ṣọ́ọ̀bù níbi tó ti bá àǹtí àṣìṣá dúró sí ṣọ́ọ̀bù chemist shop tí yẹn ni tó sì ń ṣe POS tí wọ́n fi tàn ọmọ yìí lọ. wọ́n ní owó tí wọ́n béèrè bóyá wọ́n san tán bí wọ́n ò san tán lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n tún ṣekú pa ọmọ yìí. bóyá ní àmọ̀ràn lórí àwọn àjèjì tí a ò mọ̀ tí wọ́n kàn máa wọlé ìjọsìn wa wá mọ́ṣáláṣí ní ṣọ́ọ̀ṣì ni tó yẹ pé gbogbo èèyàn ni àwa máa ń finú tán kò kì í séèyàn bíi ní ṣọ́ọ̀ṣì gbogbo wọn lẹni rí ní mọ́ṣáláṣí. ṣe rí kí Ọlọ́run kó ṣàánú fún wa. àmín o. níbi tí a bára wa dé ní orílẹ̀-èdè yìí kò sẹ́nìkan tó ṣe finú tán mọ́. kò sẹ́nìkan tó ṣe finú tán mọ́. àjọ ń kírun kò túmọ̀ sí wípé a ti mọnú ara wa. àjọ ń hallelujah àjọ ń lọ sí ṣọ́ọ̀ṣì àjọ ń pàtẹ́wọ́ kò túmọ̀ sí pé a ti mọnú ara wa. inú èèyàn nìkan o lè yẹn lè sọ wípé òun mọ̀ o níbi tí gbogbo ẹ̀ dé dúró báyìí. as a matter of fact àwọn ọ̀daràn kan gan ti wá gbàgbọ́ wípé ilé ìjọsìn òun ló máa ń easy fún wọn láti lè rí àwọn victim wọn mú. torí wọ́n ti mọ̀ wípé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé tá bá ti jọ ń jọ́sìn papọ̀ a máa ti wò pé onígbàgbọ́ ni ẹni tó ṣe é fọkàn tán ni. nípa bẹ́ẹ̀ ni wọ́n fi máa ń ráyè wọlé síra wọn lára. Ọlọ́run ò ní jẹ́ kí a pàdé àgbákò. tí ọmọ tẹ́ ẹ mẹ́nu bà yẹn iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ lórí títí ẹ̀ náà. nígbà tí a bá rí àwọn point tá a need nípa ẹ̀ a máa fi tó àwọn èèyàn wa létí gbọ́. ṣùgbọ́n àmọ̀ràn ni pé ká ṣọ́ra inú tiwa nìkan òun la lè sọ wípé a mọ̀. àjọ ń gbàdúrà àjọ ń ṣègbà àjọ ń ṣàwọ̀ àjọ ń jẹ àjọ mu kò túmọ̀ sí pé àti mọ́nú ara ẹni o. àwọn àgbàlagbà ní awọ fẹ́lẹ́ bonú kò jẹ́ ká rí kun àṣebi ẹni máa ṣèkà lè mọ̀ irú wọn gan ló máa ń lọ yàyà jù irú wọn ló máa kọ́kọ́ dé church àwọn náà máa ṣe gbá náà máa ṣàwo tó jẹ́ pé ẹ máa ti fọkàn tán pé ẹni tó gbẹ̀sìn tó báyìí èèyàn Ọlọ́run ni whereas intention kan tó bá wá ọ̀tọ̀ ni tí ò bá rí bẹ́ẹ̀ ẹ jọ kéèyàn plug fóònù sí church kí fóònù máa sọnù ẹ máa ti gbọ́rú ẹ̀rí abẹ́ sí i kéèyàn bọ́ bàtà sẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí lọ́tọ́ kírun tán jáde ká má rí bàtà mú gbogbo wa tẹ̀ máa jọ wà nínú ilé ìjọsìn yẹn a máa jọ máa gbàdúrà a máa rò wípé Ọlọ́run la wá sí lóòótọ́ gbogbo wa ni onígbàgbọ́ lóòótọ́ ó léwu ẹjọ́ ẹnikẹ́ni ẹ jẹ́ ká tún yẹ̀ wò káwa náà ká ṣe background check ẹni yẹn láì jẹ́ kẹ́ni yẹn gan mọ̀ káwa náà ká ṣe background check ẹni yẹn bó ló ti wá ká lọ fi mú fílẹ̀ nípa ẹ̀ ó ṣeéṣe ká gbọ́ àwọn nǹkan kan bóyá nǹkan ọkàn àbí méjì kan tó máa ràn wá lọ́wọ́ láti lè mọ̀ bóyá ẹni tó ṣe é súnmọ́ lẹ́ni lóòótọ́ àbẹ́ni tó yẹ kí àtètè sá fún. láfikún lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń gba ọmọ tọ́ lọ́dọ̀ àwọn èèyàn yìí tí wọ́n lọ gba ọmọ kúrò lọ́dọ̀ ẹni tó bí wọn láti máa tọ́ wọn kí ni òfin sọ lórí pé a fẹ́ gbé ìgbésẹ̀ láti gba ọmọ lọ́wọ́ ẹnìkan tọ́ ṣé kò yẹ kí ìgbésẹ̀ òfin kan wà tó yẹ kẹ́ni yẹn tẹ̀lé kó tó di pé ó máa gbọmọ kúrò lọ́dọ̀ onítọ̀hún. òfin nípa a fẹ́ gba ọmọ tọ́ ó ní àwọn àgbékalẹ̀ òfin kan bóyá nípa pé èèyàn fẹ́ adopt ó ní àwọn legal process téèyàn lè follow bóyá àwọn tí Ọlọ́run ò tí ì yọ̀ǹda ọmọ fún tán wá wò pé àwọn fẹ́ gba ọmọ ẹnìkan sọ́dọ̀ ọ̀tọ̀ irú eléyìí á ní ọwọ́ òfin nínú á ní àkọsílẹ̀ á ní àwọn terms and conditions nínú àwọn àgbékalẹ̀ àwọn òfin yẹn tí ẹni yẹn náà tó máa kà tó máa faramọ́ kì í ṣe láàrin àwọn méjèèjì kì í ṣe láàrin ẹni tó fẹ́ gbọ́mọ àtẹni tó lọ́mọ nìkan náà máa ti ṣerú àwọn àdéhùn yìí o á délé ẹjọ́ ó ní section ó ní àwọn tó ń handle àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní court tó jẹ́ wípé á ní àkọsílẹ̀ tó múnádóko
then bọ́mọ yẹn ṣe wọ́n ṣe máa yọ̀ǹda ọmọ yẹn fún ẹni tó fẹ́ gbà tọ́ yìí lára àwọn terms and conditions ni wípé wọ́n gbọ́dọ̀ máa lè bóyá wọ́n máa gbọ́mọ yẹn wá tí ẹni tó ní tó máa rí from one time to the other or bá jẹ́ pé ọmọ tí wọ́n mọ ìyá ẹ̀ tí wọ́n mọ bàbá ẹ̀ rárá ni irú àwọn yẹn náà wà ẹ pé kò ní òbí kò dẹ̀ ní alágbàtọ́ ó ti wà ní àkàtà ìjọba wọ́n gbọ́dọ̀ lè máa gbé wá fún wọn láti máa rí lóòrèkóòrè bóyá lẹ́ẹ̀kan lọ́dún depending on the distance àbí bó ṣe convenient fún wọn sí but ó máa wà ní àkọsílẹ̀ láti make sure pé welfare ọmọ yìí ó wà okay kì í ṣe bóyá wọ́n máa wá díbọ́n wá gba ọmọ nípa àwọn fẹ́ lọ tọ́ kán wá mọ́ ọmọ kan lọ máa fi ṣòwò ẹrú àbí kán mọ́ ọmọ kan lọ fi ṣe oògùn owó àbí kán lọ fi ṣe oríṣiríṣi nǹkan míì so ìlànà òfin téèyàn lè tọ̀ láti fi ṣe lè ó wà bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń ṣerú àwọn nǹkan tá à ń sọ yìí wọn ò tiẹ̀ fi tòfin tọ̀ rárá o wọn ò fi ìlànà òfin wọn ò fi tọ̀ àtọ̀ àwọn akọ̀ǹkù dédé gbọ́ pé àwọn lẹ́nìkan wà nílùú báyìí ó dẹ̀ ń ṣe dáadáa nílùú tó wà yẹn ó ti rí ṣe ó ti rọ́wọ́ mú nǹkan kan nfa ẹlòmíì kan ló máa fi lọ irú ẹni yẹn pé ẹjọ́ sọmọ òun lè máa bá yín lọ tẹ́ bá ti wálé ọdún nẹ́sàn sọmọ òun lè máa tẹ̀lé yín lọ ìmíì náà ó lè jẹ́ pé wọ́n máa wá bilé rẹ̀ ní pé ọmọ yín Sisi tó ti kàwé tán yàbí tó ń kàwé lọ́wọ́ yẹn táwọn bàbá yín mú lọ òun yẹn bẹ́tà ju bí lọ òun náà dẹ̀ ti wọ àwọ̀ ẹni tó bá òun sọ̀rọ̀ pé lóòótọ́ àwọ̀ ẹ̀ tutù àwọ̀ ẹ̀ ń dán lóòótọ́ ibẹ̀ yẹn máa jẹ́bi tí tó dùn tó ṣe é gbé ní lóòótọ́ kò ní mọ̀ wípé ọ̀tọ̀ ní iṣẹ́ kí iṣẹ́ tán máa lọ máa fi ọmọ yẹn ṣe níbẹ̀ ìgbà tán bá mọ́ ọmọ tán mọ́ ọmọ ọdọ́hùn tán ni wọ́n á gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n á gba gbogbo nǹkan tó lè fi rìn padà wá sílé wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á bá níṣẹ́ tó fẹ́ máa ṣe rèé o ọmọ mi story ti ọmọ tí amẹnubà lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ tó ṣe ní láàánú nígbà tí ọmọ yẹn sọ̀rọ̀ ó lóun lè káyé ọkùnrin tó ní kó máa bá lájọṣepọ̀ lójúmọ́ òun ò lè káyé wọn ẹ lè imagine ẹni tó dẹ̀ fi ọmọbìnrin yìí fún àwọn ọkùnrin òun ló máa gba owó lọ́wọ́ lórí ọmọ yẹn á kàn máa lu ọmọ yìí nílòkulò kọ́lọ́n kó dáwọ́ lọ́mọ yẹn kó fún nílé kó dá lera ẹ̀ padà. ọlọ́run tún tọ owó ẹyọ pàápàá. exactly wọ́n ti kó bá ìlera ọmọ yẹn ọlọ́run ló mọ orú nǹkan tó ti ṣe sí i lára bẹ́ẹ̀ yẹn mo ṣe ní kọ́lọ́n kó dá ìlera pépé padà fún ọmọbìnrin so gbogbo orú àwọn nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ló ń ṣẹlẹ̀ ìmí gan àìtẹ̀ ní ráàyè ẹ̀mọ́ rárá ó máa sọnù pátápátá ni ó jẹ́ nǹkan tí ó léwu ẹ jẹ́ ká máa ṣọ́ọ̀ṣe. alukoro láfikún sí nǹkan tí ẹ sọ àbí kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa láfikún sí tí ẹ sọ yìí níbo ni ọ̀rọ̀ ọmọ Glory tí wọ́n mú lọ sí orílẹ̀-èdè Kòtónú yìí níbo ni ó dé dúró ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ ẹ sì mẹ́nubà àjọ kan tí à ń pè ní NAPTIP ó fẹ́ jẹ́ gbàtọ́rọ̀ ìdílẹ̀ ní èmi mọ̀ pé àjọ kan jẹ́ NAPTIP mo ti rí lára àwọn tí wọ́n mọ àjọ yìí tí wọ́n sì sọ nípa akitiyan wọn pé wọn ò tí ì ju ọdún kan lọ ní ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta wọn nínú ọgbà OGTV ni wọ́n wà lọ́hùn ṣùgbọ́n torí tẹ́lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ kan bá ti ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú child trafficking báyìí tí wọ́n bá kọ́kọ́ wá sílé ìwé ìran bí nǹkan wọ́n á gbé wọn lọ sí Zone 2 ní òkè ìléwó láti bẹ̀ ó di kóòtù ṣùgbọ́n tí ọmọ Glory yìí a rí pé látòkè ìléwó wọ́n tún ní àjọ NAPTIP oríṣiríṣi nǹkan sì ni à ń gbọ́ títí wá di ìjẹta àwọn òbí ọmọ yìí wọ́n láwọn ò tẹ mọ́bi tí arábìnrin Bólú yìí tó gbé ọmọ yìí lọ wọ́n láwọn mọ́bi tó wà nígbà táwọn dé NAPTIP ìṣe ni wọ́n ń gbìyànjú láti gba béèlì ẹ̀ bẹ́ẹ̀ náà la tún gbọ́ yìí pé wọ́n ti gbé lọ sí kóòtù pé wọ́n ti rìmáǹdì ẹ̀ sí Ìbàrà àwọn òbí àwọn ọmọ yìí sì ń sọ wípé wọn ò jẹ́ káwọn ọmọ bí nǹkan ṣe ń lọ mọ́ èmi lérò yìí pé torí bẹ́ẹ̀ ṣe mẹ́nuba ọ̀rọ̀ àjọ yìí ni o èmi lérò yìí pé irú nǹkan bẹ́ẹ̀ lágbájá wúrú wà bàǹtàbàǹtà báyìí tó bá fẹ́ délé ẹjọ́ the two parties must be present ìyẹn ló ń fà tí àwọn èèyàn fi ń sọ pé ọ̀rọ̀ tí àjọ NAPTIP kò fẹ́ yé àwọn méjì ọlọ́pàá bọ́ bá fẹ́ gbérú ọmọ bẹ́ẹ̀ lọ irú ẹ̀ wà bíi méjì mẹ́ta láti Zone 2 èmi pẹ̀lú àgbà àjọ wà ń kóòtù ni a sì rí ohun tádájọ́ sọ ìjẹ́rú ọ̀rọ̀ báyìí ṣé àwọn òbí ọmọ ṣé wọn ò lẹ́tọ̀ọ́ láti mọ bí ìrìn àjò yìí ṣe rí mà ká lè túbọ̀ mọ̀ nípa akitiyan àjọ NAPTIP yìí. àjọ NAPTIP àwọn ni oúnjẹ National Agencies for Prohibition of Trafficking in Person ìyẹn ká máa fi èèyàn ṣe trafficking náà pé trafficking ni yóò. fi ọmọ ṣe máa ṣe fàyàwọ́ ọmọ ṣe fàyàwọ́. máa ṣe fàyàwọ́ èèyàn so nǹkan tí àjọ yẹn tán wà fún nìyẹn now a gbọ́dọ̀ ní àwọn àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn pàápàá jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú àwọn section kan tó jẹ́ pé a tún nílò kan tún ṣiṣẹ́ ìwádìí mi tó tún jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ wípé
bí ẹ ṣe sọ yìí ló ṣe jẹ́ lóòótọ́ pé àwọn òbí Glory wọn àlọ́nà máa fún yín nọ́mbà wọn làwọn ọmọ bí tọrọ dé. ẹ jẹ́ ká rí wọn bá sọ̀rọ̀ ká lè gbà wọ́n nímọ̀ràn ohun tí tán lè ṣe. Kò yẹ kó jẹ́ wípé wọ́n máa gbé obìnrin lọ sí kóòtù láì sí àwọn. wọn ò tiẹ̀ sí bẹ̀rẹ̀ rárá wọn ọmọ bí tó wà báyìí. ẹ báwo ni wọ́n ṣe máa rojọ́ torí àwọn gangan lọ̀rọ̀ kàn so báwo náà àwọn gangan ni ẹlẹ́rìí àkọ́kọ́ prosecution witness number 1 àwọn tí ó lọ ọmọ àbí ọmọ tí wọ́n gbé lọ àwọn family ẹ̀dẹ́gbọ̀n lẹ́tọ̀ọ́ láti wà níbẹ̀ torí ọmọ kékeré náà lọmọ yìí kò tí ì jẹni tí wọ́n lè ní kò tí ì dàgbà tó ẹni tó lè ní ó lè dá ọ̀rọ̀ ara ẹ̀ gbọ́ as a matter of fact gan kò sí bó ṣe dàgbà tó tí àwọn ẹbí ẹ̀ táwọn fi ní lẹ́tọ̀ọ́ láti lè bá a lọ pé ọ̀rọ̀ lọ sílé ẹjọ́ o àwọn lọ sí kóòtù ìjọba yìí o àwọn ẹbí ẹ̀ láti tẹ̀lé lọ́nà. wàá fún yín ní nọ́mbà àwọn ọmọ ní kan pè àwọn àjọ tí wọ́n fi jẹ́ káwọn òbí ọmọ ìkan gbọ́ tí wọ́n fi ń gbé suspect lọ sí kóòtù ó máa jẹ́ nǹkan tí ó necessary ká túbọ̀ tú désàlẹ̀ jù báyìí lọ so ẹ jẹ́ ká rí nọ́mbà àwọn gbà. máa fún yín tá a bá ṣe tán. ká bá wọn sọ̀rọ̀. ó dára tọ̀ sí àwọn tí wọ́n tẹ̀ tí wọ́n á ṣe fàyàwọ́ ọmọdé yìí lọ sí orílẹ̀-èdè míì àkín tó tẹ̀síwájú ẹ̀ka dókè lọ́wọ́n afẹ́ polówó ọjà a sì ń padà bọ̀ orí ètò sàn láàrin náà làwà ní pẹ̀lú igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn màmá wa ASP Afọláṣadé Olúwọlé lórúkọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá àti ọ̀gá àgbà gbogbo rawọ̀ nípínlẹ̀ Ògùn fún iléeṣẹ́ ọlọ́pàá bàbá wa CP Mustapha Abiodun Alamutu lórí ìbéèrè tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan yẹn pé ẹ sọ̀rọ̀ pé wọ́n ṣe fàyàwọ́ àwọn ọmọ lọ sí ilẹ̀ òkèrè lọ ṣe àwọn kankan àwọn èèyàn wa náà lórílẹ̀‐èdè Nàìjíríà ń bí a máa rí wọn lọ sí ilẹ̀ olómìnira Benin tàbí Togo wọn lọ kó àwọn ọmọ ọdún 12 13 14 wá a máa fi wọn ṣe ọmọ ọ̀dọ̀ ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan náà làwọn àtìyàn tó mú ọmọ láti orílẹ̀‐èdè Nàìjíríà lọ sí orílẹ̀‐èdè Kútọ́nù lọ ṣòwò nàbì ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan náà kọ́ làwọn náà ń ṣẹ̀bi. ẹ ṣeun àti àwọn tó ń kọ́ ọmọ jáde láti orílẹ̀‐èdè Nàìjíríà lọ sí orílẹ̀‐èdè bòmí àtàwọn tó ń kó wá láti orílẹ̀‐èdè bòmí wá sí Nàìjíríà níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé òwò ẹrú òun náà fi irú ọmọ bẹ́ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ kan náà òun náà jọ ẹ̀ṣẹ̀ tó yẹ pé nípa àgbékalẹ̀ òfin Nàìjíríà ààyè ò gba irú ẹ̀ kò sí ààyè fún irú ẹ̀ ká gba ọmọ èèyàn kan sọ́dọ̀ ká máa fi ṣẹrú ká wá máa sanwó àwọn míì àní wọ́n ń sanwó lọ́dọọdún àwọn míì àní lóṣù. nǹkan tó tiẹ̀ wá burú jù bẹ́ẹ̀ ni wípé àwọn ọmọ tó ń ṣiṣẹ́ yìí gangan àwọn kan ló máa ń kówó yẹn fún most of the time àwọn tó mú wọn wá àwọn ló máa gbowó wọn kàn máa fi ọmọ yẹn wọn kàn máa fi ṣiṣẹ́ ní títí ẹni. ó jẹ́ ìwà tí òfin kò rojú sí o àwọn tí ọwọ́ bá tẹ̀ tí a dẹ̀ rí àrídájú tá a rí àwọn ẹ̀rí pé ohun tí wọ́n ń ṣe nìyẹn lóòótọ́ wọ́n máa fojú wọn bá lé ẹjọ́ o. ó jẹ́ ìwà tó tako àgbékalẹ̀ òfin Nàìjíríà ààyè ò gbà ká máa fi ọmọ ọlọ́mọ ṣòwò ẹrú tí bá ń ṣe ìwà ìkà èèyàn á bímọ tiẹ̀ á fi sílé ẹ̀kọ́ á wá mú ọmọ títẹ lòmíì á ní kó máa bá òun ta ọjà àbí kó máa bá òun kiri ọjà kì í ṣe pé báyọ̀ ń kọ́ níṣẹ́ ẹ mọ̀ àwọn kan wà tó jẹ́ wípé wọ́n wá láti wá kọ́ṣẹ́ ọjà títà ní ìyẹn yàtọ̀ o pé amọ́mọsọ́dọ̀ ẹ̀ kó bá wa kọ́ níṣẹ́ bá ti ń ṣe káràkátà tó bá dẹ̀ ti ṣe fún iye ọdún báyìí tó náà ti mọṣẹ́ àdálókòwò títí a máa bá tẹ̀ lọ ìyẹn yàtọ̀. àwọn tí à ń sọ pé wọ́n fọmọ ṣẹrú yìí wọ́n kàn ń lu àwọn ọmọ ìyẹn nílò pé àwọn ti sanwó lórí wọn. àwọn tó máa kọ́yàn níṣẹ́ ṣe mọ̀ wípé àwọn yẹn wọn tún ní máa san owó kankan fún èèyàn kan níbì kan wọ́n ti mọ̀ pé ọmọ wọn lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹni tó wà yẹn ni ìyẹn yàtọ̀. ṣùgbọ́n ká wá máa fi ọmọ ṣiṣẹ́ àwọn iṣẹ́ ìdọ̀tí tá a lè fún ọmọ tí wá ṣe ká máa fi ọmọ ṣe owó nàbì ká máa tọ́ àwọn ọmọ bíi ọmọ 16 years ọmọ 14 years ká máa tọ́ ọkùnrin bíi 10 bíi 15 lé lórí lójúmọ́ owó táwọn yẹn bá dẹ̀ máa san kó jẹ́ pé ẹni tó fi ọmọ yìí fún wọn òun ló máa àpò ẹ̀ náà máa san owó sí ìwà burúkú ni o bóyá ẹ kọ́ ọmọ jáde ni àbẹ́ kọ́ ọmọ wọlé ni o àwọn tí ọwọ́ bá tẹ̀ pé wọ́n hurú wà báyìí wọ́n á fojú ba ilé ẹjọ́ o torí pé òfin ò fààyè gba irú wà bẹ́ẹ̀. tó ẹ ṣe màmá wa ẹnìkan tiẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí WhatsApp ni wípé àjọ NAPTIP tí ẹ mẹ́nubà yìí ẹni náà ní àwọn ò gbọ́ rí èmi náà sì sọ fún mi pé mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ńgbà tí ọ̀rọ̀ ti Glory ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn wá ní ó yà àwọn náà lẹ́nu bí alukoro ṣe ń sọ yìí wípé báwo ni a ṣe máa gbé defendant lọ sí ilé ẹjọ́ láì ṣe pé complainant ó wà ń bẹ̀ láti ro ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá a fẹ́ kí ẹ túbọ̀ bá wa túṣu délẹ̀ kòkò torí à ń gbọ́ pé wọ́n ti gbé Yana arábìnrin Bólú lọ sí ilé ẹjọ́ wọ́n sì ti rìmáǹdẹ̀ sí Ìbàrà báwo ni àwọn ẹbí Glory
báwo ni wọn ò ṣe wà ní ilé ẹjọ́, ta ló wá fẹ́ rojọ́. Àti wípé kí ló dé tí ò jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ló gbé ọ̀rọ̀ yìí lọ sí ilé ẹjọ́ alukoro, torí èyí tó ti máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ táwa ti máa ń witness láti zone 2 trafficking kínní ó di ọ̀hún nìyẹn. Èyí tó bọ́ sọ́wọ́ àjọ napib ní ìyá ọmọ ń sọ wípé àwọn ò lọ ilé ẹjọ́, àwọn ò mọ bọ́rọ̀ ọ̀hún, àwọn ò tẹ̀ mọ́ bí tí afurasí ọ̀daràn wà báyìí. Àjọ napib kò ń ṣe àjọ tó jẹ́ tuntun ní Nàìjíríà, láti 2003 or so ni àjọ napib ti ń exist. Bẹ́yà ìpolongo wa tó awareness ẹ̀ ò tó àwọn èèyàn fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń gbọ́ orúkọ wọn. Now ohun tó bá ti ní ṣe pẹ̀lú pé à ń ṣe fàyàwọ́ èèyàn, àwọn àjọ igangan ló yẹ kó máa mójútó. Lóòótọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni first contact táwọn èèyàn bá ní ìṣòro kankan, iléeṣẹ́ ọlọ́pàá náà máa kọ́kọ́ pè. Nígbà tí ọlọ́pàá bá gba kéèsì náà tá a bẹ̀rẹ̀, tó bá jẹ́ wípé a ti ṣe gbogbo iṣẹ́ ìwádìí tá a nílò láti ṣe, tá a rí gbogbo àwọn ẹ̀rí tá a nílò láti kójọ, tá a rí kójọ, a lè firu ẹni bẹ́ẹ̀, a lè fojú ẹ̀ bá ilé ẹjọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó tún nílò àwọn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ míì tí a dẹ̀ wòye wípé àwọn àjọ tí ó kanlẹ̀ wà saddled with that responsibilities òun ló tọ́ka hand over kéèsì yìí fún, pé kán lè tún wálẹ̀ jìn nínú kéèsì yẹn. Bí irú eléyìí tá à ń sọ tó jẹ́ pé wọ́n máa need àti travel lọ sí ìlú òkèèrè, ìlú another country fún iṣẹ́ ìwádìí. ẹ máa rí i pé investigation yẹn ó ti deep, ó ti fẹ̀. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ la máa ń wò, tá a máa fi wò pé ok ibi tí kéèsì yìí dé, ibi tó ọlọ́pàá ṣe dé, ó yá àwọn àjọ tó kanlẹ̀ wà fún iṣẹ́ ìpàtó ó yẹ wá take over láti ibi kẹ́ lè bá ṣe iṣẹ́ ìwádìí yẹn kó lè jinlẹ̀ débi tó yẹ kó dé ni. Ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ wípé wọ́n bá da ọwọ́ rú láàrin méjì lórí kéèsì tàbí iléeṣẹ́ ọlọ́pàá bá gbé fún wọn, a sì lẹ́tọ̀ọ́ láti béèrè, àti iléeṣẹ́ ọlọ́pàá ṣàló ti dọ́dọ̀ wọn, a máa ní contact àwọn tí a hand over kéèsì fún. So ilé tá à ń gbọ́ nsìn yìí, a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lé báyìí ni o, wípé àwọn ẹbí Glory wọn láǹfààní àti dé court, wọn ò pè wọn kó tó gbé. máa fún yín ní nọ́mbà wọn, ẹ pè wọn. Wọn ò sọ fún wọn kó tó gbé suspect lọ sí court, ó wrong. Ẹ bá máa gbé suspect lọ sí court, ó yẹ kí complainant wà ń bẹ̀. Tí complainant bá dẹ̀ máa wà ń bẹ̀, àwọn family ẹ̀ á fẹ́ tẹ̀lé. Àti pé báwo lẹ ṣe máa ní ẹ gbé suspect lọ court dé point pé wọ́n ti remand ẹ̀, àwọn kan náà remand ẹ̀, àwọn kan náà release ẹ̀, àti ìmọ̀ ìtọ́jú òótọ́ ń bẹ̀, a máa ṣèwádìí lórí ẹ̀. Tẹ́ ẹ̀ wá jẹ́ kí àwọn tó ní kéèsì, àwọn tọ́rọ̀ kàn gangan tí wọn ò fi gbọ́ nǹkan tó fà kó tó rí bẹ́ẹ̀, àwa máa béèrè. Torí ẹ̀ mo ṣe ni ẹ máa fún mi ní àwọn nọ́mbà wọn. máa fún yín. ẹ fún mi ní nọ́mbà mọ́mì Gloria. máa fún yín. kán sọ fún mi, kán ṣàwọn àlàyé fún mi bí ó ṣe jẹ́ gangan. Then mi náà wá pé àwọn, màá sọ fọ́gà tí mo bá ti dé ọ́fíìsì, àwọn ẹ̀ka wa tó mójútó àwọn anti-human trafficking wa, a máa bi àwọn náà léèrè àwọn ìbéèrè kan àbó mìíràn ká lè mọ ohun tí a tún máa ṣe lórí ẹ̀ síwájú sí i. Àtẹ̀ránṣẹ́ kan tẹ̀ wá ń bí Tajudeen Ọládèjì, wọ́n ní naptip has been existing for many years. I know them well, but the surprising thing is the police handling over a criminal to naptip. I think it should be the other way around. Are the police no longer the prosecutors? Please take the case back to the police, please. àti gbọ́. tó àtẹ̀ránṣẹ́ kan náà tó wà níbi kó tó di pa lọ sójú òpólẹ̀ Iléyẹmí Olúwatóbi, wọ́n ní good morning sirs, please if a case of money is settled in station that the debtor paid part of the money owing, did the police still has the right to collect bail money from the debtor after the debtor paid the money back to the owner? mo ikọ́ nìyẹn wọ́n ní this happen at bla bla bla, káwọn àti sọ iléeṣẹ́ ọlọ́pàá tó ló ti ṣẹlẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe dẹ́kọ̀ lẹ́tọ̀. wọ́n ní onígbèsè ti sanwó ẹ̀ padà pé iléeṣẹ́ ọlọ́pàá tó ń fẹ́ gba owó béèlì lọ́wọ́. nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá máa fi ń dá sí gbogbo ọ̀rọ̀ ni wípé ẹ mọ̀ pé ọlọ́pàá ló súnmọ́ àwọn èèyàn jù. lẹ́yìn sẹ́ẹ̀ táwọn èèyàn dẹ̀ máa fara wọn táde fàákájà máa ṣera wọn léṣe, máa bà dúkìá ara wọn jẹ́, ló fi jẹ́ pé kò sí complaint tó ń máa gbé wá sí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tá ò ní mójútó. ṣùgbọ́n nígbà tá a bá listen sí wọn lọ́tún àti lósì, tá a bá rí wípé civil case ni, à advice wọn appropriately. ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ wípé báyà ṣe discover pé civil case yẹn náà ní tẹ́ advice wọn. ẹ máa rí wípé níbẹ̀ níbi tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ náà, àwọn fúnra wọn gan wọ́n ti jọ ń reason láàrin ara wọn bọ́n ṣe lè settle ara wọn.
so wọ́n bá yẹ ti di pé wọ́n ti jọ reason pẹ̀lú ara wọn tó ń dẹ̀wò pé káwọn yanjú ẹ̀ níbi táwọn tiẹ̀ dé yìí náà kò sí nǹkan tí ó fẹ́ kan iléeṣẹ́ ọlọ́pàá nípa pé àfi dandan àfi kẹ́ ẹ ṣe báyìí àbí àfi dandan àfi kẹ́ ẹ má ṣe báyìí so tó bá jẹ́ wípé àwọn tó jẹra wọn lówó lẹ́yìn tán délé iṣẹ́ ọlọ́pàá tán ti yọ̀ǹda tán ti agree láàrin ara wọn pé àwọn á san owó padà fúnra wọn bí ẹni tàlàbà nínú ìbejì kí wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n san owó ara wọn fúnra wọn kí kálukú kó dẹ̀ máa lọ ní ìlọ títí ẹ̀ wọ́n bá wá tún wá ní wọ́n tún in the first instance kò ń ṣe criminal case àkàn wá mọ ọ̀nà tán gbà fi jẹra wọn lówó yẹn o wọ́n wáyé pé wọ́n yára wọn lówó kò ń ṣe criminal case so there is nothing criminal about it kò tẹ̀ yẹ kó kan ọlọ́pàá rárá so ọ̀rọ̀ bẹ́ẹ̀lì kò tẹ̀ yẹ kó wáyé in the first place so it is not a criminal case. alukoro ọ̀rọ̀ owó àjọ ńkọ́ tí èmi pẹ̀lú Jalal tí a bá jọ ń dá àjọ èmi ni mo wá mú àjọ gbẹ̀yìn owó àjọ òun sì pọ̀ díẹ̀ now ńgbà tí àjọ wa parí ẹni tá à ń dájọ́ sọ́dọ̀ ẹ̀ kò kájọ tèmi fún mi bẹ́ẹ̀ kò sì sẹ́ni tí ò dá owó àjọ ǹjẹ́ eléyìí kan lè ṣe ọlọ́pàá civil ni àbí criminal mà. ọ̀nà méjì ló pín sí. ẹ ṣáà wù mà. tí wọ́n bá ti dáwó fún èèyàn most of civil ni to be sincere most of civil because wọn ò fi tipá gba owó wọn jọ fínúfẹ́dọ̀ bójọ agree tí wọ́n dá àjọ àwọn fẹ́ máa ṣe àjọ ni wọ́n bá ti wá di wípé ẹni tó ń dá owó sí lọ́wọ́ tó yẹ kó kówó fún ẹni tó yẹ kó kówó fún tí ò kó fún ó ṣeéṣe kó ti ní criminal intent tó bá fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí a máa listen sí ká tẹ̀ gbọ́ kí ni nǹkan tó fẹ́ sọ ìgbà míì ó lè jẹ́ pé olè ló ja òun náà so tó bá yẹ kó bá lè establish pé nǹkan kí ni pé òun ò fẹ́ kówó ẹ̀ fún o nǹkan báyìí ni nǹkan tí ó ṣẹlẹ̀ sóun tá a dẹ̀ rí àrídájú pé nǹkan tó sọ yẹn ló ṣẹlẹ̀ lóòótọ́ àwa bá ti bá wọn pẹ̀tù sí pé ìwọ náà rí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ẹ wo bẹ́ẹ̀ ṣe máa jọ ṣe fúnra yín ẹ fún lákòókò díẹ̀ sí bó tó bá jẹ́ wípé ṣe ló convert owó yẹn owó tó yẹ kókó fún ẹni tí ó fẹ́ kó àjọ tó wá mọ̀ọ́mọ̀ convert ẹ̀ sí personal use títí tẹ̀ criminal kìíní ti wọ̀ criminal intent ti wọ̀ because o mọ̀ pé wọ́kọ́ ló ní owó yìí nítòótọ́ ẹjọ́ fínúfẹ́dọ̀ agree pé fẹ́ máa ṣàjọ ni wọ́n máa ti gbá tiẹ̀ ó wá kan ẹlòmíì kó fún ó wá gbowó ó wá divert ẹ̀ sí that is stealing by conversion. 750,000. iléeṣẹ́ ọlọ́pàá a lè dá sí láàrin yẹn tó bá jẹ́ pé wá ti ní criminal intent criminal kìíní nínú iléeṣẹ́ ọlọ́pàá lè dá sí but tí ò bá sí ti sí o tó yẹ mo ṣe ní ọ̀nà méjì ló pín sí. ó dà Jalal ká ṣe fi ọ̀sẹ̀ yìí lẹ̀ káwo ibi tí wọ́n máa bá dé iléeṣẹ́ ọlọ́pàá náà ló sì máa torí kan nu wọn níyàwó ọlọ́pàá ni òun ló ṣe wá ní kọ́ńfù kan nìṣó. ṣùgbọ́n àwọn làdmín àjọ. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí wọn ò bá rí yanjú mi tí ì ní sọ iléeṣẹ́ ọlọ́pàá tó wà àti àwọn tí wọ́n ń pè lọ pè bọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ káwọn ibi tí wọ́n máa fi orí ẹ̀ tì sí orí ètò yìí náà ni a ti máa béèrè lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí a sì máa sọ orúkọ arábìnrin yìí àti ọlọ́pàá tó jẹ́ ọkọ ẹ̀ àti ibi tí ọkọ ẹ̀ wà báyìí àtàwọn tí wọ́n ti bá wọn dá sí orúkọ wa ò ní bàjẹ́ ẹ jẹ́ ká tún fi ọ̀sẹ̀ yìí lẹ̀ gbogbo ẹ̀yára ilé ẹ máa take note nǹkan tí mò ń sọ yìí o ẹ jẹ́ ká tún fi ọ̀sẹ̀ yìí ká fi wòye bóyá arábìnrin bóyá ìlérí tó ń lé pé kò sí tí ó ṣẹlẹ̀ èmi sì mọ̀ pé bàbá wa lámùtú wọn ò jẹ́ sọ́pọ́ọ̀tì irú nǹkan bẹ́ẹ̀ AIG gan ò jẹ́ sọ́pọ́ọ̀tì títí lọ dé òkè lọ́hùn ẹ jẹ́ ká ṣiṣẹ́ wéèbó. kò sẹ́ni tó kọjá òfin iléeṣẹ́ ọlọ́pàá gan anẹ́ka tó ń dá sẹ́ríà fún ọlọ́pàá tó bá hùwà tí ò yẹ kó hù. kì í tẹ̀ ṣe ọlọ́pàá ọkọ rẹ̀ náà pẹ̀lú ọlọ́pàá. tó jọpọ̀ ẹ̀ àtọ́jọ́ òun bá jẹ́ pé máa wò pé nítorí pé òun jẹ́ bákan àbí torí pọ́pọ́ òun jẹ́ ọlọ́pàá ló máa wò pé òun lè fi rẹ́ àwọn èèyàn jẹ kò possible torí wípé kò sẹ́ni tó kọjá òfin. lórí pé mo rò pé arábìnrin náà ń gbọ́ ẹ jẹ́ ká ṣẹ́wé bù lọ́sẹ̀ yìí. ẹ tẹ dáwọn adálájọ padà. káwọ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó wá fọ́gbà yọ̀gà Jalal onítàjù ṣe kí ni. má rí ipò àwọn alájọ. Tajudeen Ọládèjì kí ló dé tí afurasí ṣe máa láǹfààní láti máa lo fóònù láti mọ́lé ní ìbéèrè táwọn béèrè. afurasí lè láǹfààní àti lo fóònù ẹ mọ̀ pé tá a bá pèèyàn ní suspect afurasí òun náà ní àwọn ẹ̀tọ́ kan torí wípé irú àwọn afurasí wo. wọn ti convict ẹ tó bá jẹ́ àwọn capital offences bóyá bí àwọn armed robbers àwọn adigunjalè tá a rí pé wọ́n ń lo ìbọn lóòótọ́ irú àwọn yẹn capital offences àwọn yẹn a lè máa fi taratara fún wọn láǹfààní àti lò fóònù àwọn náà sì lè lo fóònù torí wọ́n ní family so àwọn family wọn dẹ̀ lẹ́tọ̀ọ́ láti lè mọ̀ pé ibi báyìí náà wà so wọ́n lè lo fóònù à ń lo fóònù yẹn. ṣé ó lè wà lọ́wọ́ wọn permanently. kò gbọdọ̀ sí lọ́wọ́ wọn permanently ìgbàkigbà tó ń bá dẹ̀ fẹ́ lo fóònù yẹn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ ìwádìí kéèsì wọn ó gbọ́dọ̀ wà níbẹ̀ pẹ̀lú wọn
wọ́n dẹ̀ gbọ́dọ̀ sọ èdè tí ọlọ́pàá yẹn tó máa gbọ́, èdè tí gbogbo èèyàn tó wà níbẹ̀ tó máa gbọ́ ọ̀nà gbọ́dọ̀ máa sọ. Fóònù yẹn dẹ̀ gbọ́dọ̀ wà ní speaker tá a máa gbọ́ nǹkan tí ẹni tí ó wà ní other end tó náà tó ń sọ. Ara àwọn ẹ̀tọ́ ẹni tó wà látìmọ́lé òun ni pé kó jẹun, òun ni pé kó wẹ̀, òun ni pé tó bá sick kan fún ní ìtọ́jú. A lè nítorí pé ó jẹ́ afurasí wà látìmọ́lé àwa ní ààrẹ òye àwa ní kó wà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni. Rárá o, òun náà sì ní àwọn ẹ̀tọ́ kan. Ó dẹ̀ ní àǹfààní, ó tún lẹ́tọ̀ọ́ láti bá mọ̀lẹ́bí ẹ̀ àbí lọ́ọ̀yà ẹ̀ sọ̀rọ̀. Ó lè jẹ́ lórí fóònù àbí pé wọ́n wá. So àwọn náà sì ní àwọn ẹ̀tọ́ títí wọn lábẹ́ òfin. ẹ ṣe alukoro ohun tí èèyàn bá mọ̀ èèyàn máa ń béèrè ni. Tí afurasí tí ó bá wà ní àhámọ́ àwọn ọlọ́pàá wọn ò tí ì mú lọ sílé lọ search pé bóyá nǹkan yìí o fóònù wà lọ́wọ́ afurasí sì mú fóònù rẹ̀, àwọn ọlọ́pàá ò mọ̀ fóònù rẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀, ó sì ya tẹ́sì ìyàwó rẹ̀. Jọ̀wọ́ orí èèyàn tí ó wà ní abẹ́ bẹ́ẹ̀dì nínú ike ọ̀dà tí mo ṣe kíní tètè bá mi gbé kúrò, àwọn ọlọ́pàá ó ṣe ṣe kí wọ́n mú mi wálé láti wá search any moment from now. Ǹjẹ́ ẹ rò wípé irú fóònù yìí ó ṣe àkóbá ní àkókò yìí mà? Bẹ́ẹ̀ni, mo ṣe ní kò ń ṣe wípé ó láǹfààní láti lo fóònù, kò ń ṣe wípé kí fóònù yẹn wà lọ́wọ́ ẹ̀. Ó láǹfààní láti báyàn sọ̀rọ̀, ó ní àmọ́ pé ó fẹ́ pe fámílì ẹ̀ o àbó fẹ́ pe lọ́ọ̀yà ẹ̀ o, ó láǹfààní sí i. Bọ̀ kì í ṣe pé kí fóònù yẹn gbọ́dọ̀ wà ní ọwọ́ ẹ̀ permanently. níwọ̀n ìgbà tí ó bá ti jẹ́ wípé wọ́n fẹ́ detain ẹ̀, gbogbo nǹkan tó bá wà lọ́wọ́ ẹ̀, ó jẹ́ fóònù, ó jẹ́ aago, in fact ó ní àwọn aṣọ kan gan tí kò lè wọ̀ tán lè wọ̀ wọnú cell, ó jẹ́ bàtà o, a gbọ́dọ̀ gbà kúrò lọ́wọ́ ẹ̀, wọ́n máa register ẹ̀ sínú. Tó bá fẹ́ fóònù ló yẹ kó lọ mú fóònù yẹn fún. Tó bá fẹ́ sọ̀rọ̀ ní IPO ẹ̀, ìyẹn ni tó ń ṣèwádìí kéèsì ẹ̀ ló máa mú fóònù yẹn lọ fún un. Wọ́n á dẹ̀ dúró tì í tá a fi pe ẹni tó fẹ́ pè, á sọ nǹkan tó fẹ́ sọ tí IPO yẹn náà tó máa gbọ́. Tó bá dẹ̀ ti lò tán, wọ́n á dẹ̀ tún gba fóònù yẹn padà lọ́wọ́ ẹ̀ sí káńtà níbi tí wọ́n tọ́jú àwọn ẹrù ẹ̀ sí. Ó ti yé mi. Kò ń ṣe pé ṣe ló máa wà lọ́wọ́ ẹ̀ permanently. nínú sẹ́ẹ̀lì ńbẹ̀. Jalal ó ti yé mi mi wọ́n ti ẹ̀ o. Ó ti yé mi yékéyéké. Aṣojú òpólẹ̀ tó dá àwọn aráalé àbí lórí àkókò wa. Nọ́mbà tẹ máa kọ wá. Balógun Nurudeen náà aláwọ̀ erin ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ẹ kú ètò. Oo bàbá. Kò bí bàjẹ́ lágbára Ọlọ́run, mo kí màmá wa náà bẹ̀ wọ́n kú ọdún tó ń ṣe kọjá o. Alukoro àgbàdo ṣe ránṣẹ́ ajọ́bí igbákejì làwọn. Olóyè Mílándù ló ń pè. Ẹ ṣeun. Ìmáìtú Abẹ́òkúta. Ẹ káàárọ̀ sà. Ẹjọ́ ìbéèrè méjì mo fẹ́ béèrè. Ìbáṣepọ̀ wọn ló wà ní àárín àwọn ọlọ́pàá Ògùn stage àti Ọ̀yọ́ stage. Èmi nìyẹn rí sèré tí mo fi béèrè ni pé kí èèyàn kó dá oko kó gbé pátí síbẹ̀. Òwe ní kí màálù débẹ̀ ọ̀la kí màálù débẹ̀. Ìjọ yẹ kéèyàn gbàjẹ́ láti fi kó wá sí police station ńgbà tá a bá kúkú rìpọ́ọ̀tù tí wọ́n á ní ká lọ mú màálù. Màálù dẹ̀rẹ́ kò dàbí ẹ̀jẹ̀ kò ṣeé mú. tó ìgbà míì wà sọ pé ọwọ́ ọ̀rọ̀ lẹ́nu máa fi wọ oko téèyàn mọ̀ òsì lóko ǹjẹ́ èèyàn lẹ́tọ̀ọ́ àti wá ṣàṣẹ kó tó fi nǹkan tó bá wù ú kó fi ṣọ́ oko yẹn ẹ ṣe ẹ kú ètò. ẹ ṣeun ìbéèrè àkọ́kọ́ ọlọ́pàá Ogun State àti ọlọ́pàá Ọ̀yọ́ State gbogbo wa ọlọ́pàá Nàìjíríà jọ ni wá. federal ló ní wọn bẹ́ẹ̀ni bùkátà ìjọba. bẹ́ẹ̀ni bàbá kan ló bí wa àwọn ìyá ló pín wa sí ọ̀tọ̀ọ̀tọ̀ so ìkan náà ni wa ìbáṣepọ̀ gbọ́dọ̀ wà láàrin wa tó dẹ̀ jẹ́ wípé ó ń wà. náà nípa màálù ń jẹ oko eléyìí jẹ́ nǹkan tí ó bani lọ́kàn jẹ́ nítorí kò sẹ́ni tí ó mọ nǹkan tí ò mọ nǹkan tí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ tó ń sọ ní àkókò yìí. lára àwọn nǹkan tí ó dẹ̀ fà á tó fi rí bẹ́ẹ̀ ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ló ti wà discouraged nípa pé káwọn fi owó káwọn náwó nára fi gbìn nǹkan kó wá jẹ́ pé màálù máa dé àwọn kan wá kó màálù wọn dé wọn wá fi jẹ nǹkan oko wọ̀nyí. ní kòpẹ́kòpẹ́ ní commissioner of police sì bá àwọn kan ṣe ìpàdé ní bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn báyìí ni wọ́n sì bá àwọn kan ṣe ìpàdé ní láti Ìmẹ̀kọ ọ̀nà ti wá àwọn ìṣẹ̀lẹ̀ irú eléyìí náà ni wọ́n kó màálù lọ fi jẹ oko kó di ìjà láti bẹ̀ kó di wípé ẹ̀mí àwọn èèyàn gan bẹ̀rẹ̀ sí ní lọ sí i torí ó máa ti bọ́ sí kanra ẹ̀ mọ̀ nǹkan téèyàn fowó ṣe tó dẹ̀ ń retí wípé kínní ó yẹ kó náà fi pa owó padà kóun jèrè lórí ẹ̀ ó ní ojúsùn ẹni tó fi owó dáko kẹ́rin wá dédé kó màálù yín dé ó jẹ́ lọ́sàn-án àbójẹ́ lóru kẹ́ wá fi jẹ́ ẹnikẹ́ni téèyàn bá nírú
pẹ̀lú ìwà bẹ́yẹn tó ń hù lọ́wọ́ ṣe mọ̀ pé gbogbo tẹ́ni náà bá ní lọ́wọ́ òun náà fẹ́ fi bá ẹni ìjà ká tó wí ká tó mọ̀ di pé ó di tẹ̀mí ń lọ sí ló fi di pé CP ní láti pè wọ́n sí meeting ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn yìí nǹkan tí wọ́n dẹ̀ sọ ní meeting yẹn ni wípé kí gbogbo àwọn tó bá mọ̀ wípé àwọn ń da màálù tó mọ̀ pé àwọn ń fi ẹran jẹ àwọn ń da ẹran kọ́ máa da ẹran wọn lọ síbi tí wọ́n ti lè jẹ láì ba oko olóko jẹ́ ẹ̀yin fi ti ẹran tẹ̀yìn ń dà tẹ̀yìn sìn wọ̀nyí ẹ fi ń ṣe okòwò tí yín nìyẹn ṣe tí yín ṣe nìyẹn kò yẹ kẹ́ máa fi titi yín máa fi pa tẹni tó ń dáko lára bẹ́ẹ̀ni tó dáko ṣe ń retí àti jèrè nínú oko tó ń dá lẹ́yìn náà tẹ̀ ń da màálù lẹ́yìn retí àti ṣòwò jèrè nínú màálù tí tẹ̀ ń sìn kò wáyé kẹ́ máa fi kan pa kan lára àwọn koríko sì pọ̀ káàkiri tẹ̀ lè da màálù yín lọ láti lọ fi jẹ ẹ má máa dà wọ́n lọ sí oko tẹ́ni ẹlẹ́ni tó fi ogún ojú àti owó ẹlòmíì lọ ń yá owó láti fi dá oko wọ̀nyí ni tó máa ń lọ ń gba cooperative lọ gba lónà oríṣiríṣi kò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí tí nípa ìpàdé yìí ṣá wọ́n jọ sọ àsọyépọ̀ àwọn Yorùbá tó lóko àwọn elédè Haúsá tó ní màálù wọ́n jọ sọ àsọyépọ̀ wọ́n dẹ̀ fi dá commissioner of police lójú wípé àwọn á lọ máa gbé ìgbé àlàáfíà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ kéékèèké míì nínú àwọn tó ń da ẹran wọ̀nyí àwọn ló máa ń ṣe àwọn ẹran ìdarí àwọn tó bá jẹ́ àwọn àgbàlagbà nínú àwọn ọmọ tó tọ́ láti ṣe àti tí ò tọ́ àwọn ò kì í ṣe so wọ́n sì jẹ́ kó yé wọn wípé àwọn ọmọ tẹ̀mọ̀ pé wọn ò tí ì gbọ́n tó tọ́jọ́ rí wọn ò tí ì dé level pé wọn tó tí ì mature tó láti mọ̀ pé kò yẹ káwọn òhurú àbá ẹ má máa jẹ́ kán máa dánìkan da màálù mọ́ ara àwọn àmọ̀ràn tí CP gba àwọn èèyàn wọ̀nyí nìyẹn tí wọ́n dẹ̀ ṣèlérí wípé àwọn amúlò tí àwọn bá ti délé so that ẹnikẹ́ni ò ní máa fi ẹ̀tọ́ tiẹ̀ fi tẹ̀tẹ̀ lòmíì lójúmọ́lẹ̀ so ibi kíbi tá bá tún ti di pé irú ẹ̀ bá sì tún ń wáyé ẹ jẹ́ ká fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí bóyá nípa bá ń ṣe ń sọ fún wọn bó ṣe ń sọ fún wọn wọ̀nyí àwọn nǹkan yẹn á máa dẹ́kun àní ṣòwò ṣọ́ọ̀tì lọ́tún lọ́sì rẹ̀. àmín so hello. hello ẹ káàárọ̀ sá o. ẹ̀lú ẹ̀ka rẹ̀ pé tó. yes sir. mo kí màmá wa alukoro fún Ológun State o ọlọ́wọ́n ẹ̀ka yín pé ọjọ́ yẹn adalẹ́ o. àmín o. ṣé rí irú ọ̀rọ̀ obìnrin yẹn lèmi fẹ́ ṣá sí obìnrin tó gbọ́n lọ́mọ lọ sórílẹ̀-èdè Benin yẹn obìnrin yẹn tó àti tẹ̀yà kí gbogbo olùjọba rí kó ń jẹ ìyá yẹn bí kò sàdámọ́ tó gbọ́ ọ̀rọ̀ yẹn mọ́ fi wá sára dá mọ́ ò dá nígbà tí ìgbà lọ́mọ ló ní kó bá ọmọ òun lọ tó rẹ̀ kọ́ ọmọ mọ́lẹ̀ tó mú lọ ẹni pé kó wá dìde pé yẹn pé wo àwọn ọ̀dà èmi náà gbórúkọ ẹgbẹ́ yẹn tọ́kọ ti bí mi afẹ́kẹ́ yìí ìjà wa ìjẹ́ bá wa gbìyànjú ẹ pé àwọn arábìnrin yẹn ẹ pé màmá ẹ̀ obìnrin yẹn gbọ́dọ̀ jìyà tó tó lórí òfin gidi ó gbọ́dọ̀ jẹ ìyà jáde máa gbọ́ ọlọ́wọ́ ajáde pẹ̀sẹ̀ kan ni mo kí bàbá ọmọ ọ̀gá àtàtẹ́ o. ẹ ṣe púpọ̀ ẹ ṣeun. a máa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yẹn torí ó jẹ́ nǹkan tí ó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀ a máa ṣiṣẹ́ lórí ẹ̀ ká mọ ibi tọ́rọ̀ yẹn dé dúró. tó ẹ ṣeun púpọ̀ roko sí ohun tá à ń tà díẹ̀. ẹ káàárọ̀ sá o. mo kí jàlá àgbẹ̀kọ̀ ní sàlàbíà ní lágbára Ọlọ́run. àmín sà. mo wá kí igbákejì ìjárù àwọn ọlọ́pàá nípìnlẹ̀ Ògùn gbogbo òdìbẹ́ mọ́lá ọlọ́pàá ní o. àmín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ìtìsí bí tí ò dá lágbára Ọlọ́run. àmín o. ní Adúbàndé látàjíbádé estate ní sábú lábẹ́kúta. gẹ́gẹ́ bí ìbéèrè tí olóyè ẹ̀mí láǹdù béèrè tí ẹ bá wo ìbéèrè yẹn mo gbọ́ mo sì rí pé títọ́ gbégbá kọ́ ni ẹ̀mí láǹdù béèrè. bí ẹni ká ní èèyàn dá oko ẹran wá lọ ọbẹ̀ ẹni yẹn bu májèlé sínú oko yẹn ẹran wá jẹ́ ó kú síbẹ̀ wọn ò sí rí àpá àdá wọn ò rí àpá ìbọn lára ẹ̀ ǹjẹ́ òfin kan de olóko yẹn lọ ìbéèrè tí olóyè mi láǹdù tó béèrè nìyẹn ẹ kú ètò. alukoro pé oníyà pupa ló mọ nǹkan tó fi ń sọ bóyá ẹnìkan dọ́gbọ́n ìbílẹ̀ sí oko ẹ̀ ó wá di pé gbogbo àwọn màálù tán lọ ọbẹ̀ ni wọ́n wọ́kú wọ́n ní ǹjẹ́ òfin lè mú ẹni tó ní irú oko bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni òfin lè mú. òfin lè mú à ń pe ẹ̀ṣẹ̀ kan ní cruelty to animals òfin tó máa mú ẹnìyẹn nìyẹn wípé èèyàn hùwà ìkà bí wà. tí wọn ò bá rí ohun tó fi pa ńkọ́ tó jọ́gbọ́n ìbílẹ̀. fún
ẹranko kò sí ẹni tí ò lè mọ̀ kọ́ńkàn dédé bá dé oko kan nísìn kọ́ńkàn bá gbogbo màálù àbí adìẹ àbí ewúrẹ́ kó máa lọ bí 10 àbí 20 kọ́ńkàn dédé sùn kán kú síbẹ̀ wọ́n ti mọ̀ pé wọ́n poison kankan síbẹ̀ nìyẹn. evidence kò ní wọ́n fẹ́ fi kàn lé ẹjọ́ nígbà wọ́n bá ṣe autopsy àbí tán. nǹkan tí òfin fàyè gbà ni pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ lọ́ọ́ fi tó àwọn agbófinró létí kẹjẹ kan wá bọ́n ṣe máa ṣọ́ àwọn tó ní màálù yẹn bákan ṣàlà ṣe rí àwọn tí mo dárúkọ nísìn táwọn tí mẹ̀kọ́ bákan la ṣe rí wọn lábàárà àwọn tó da ẹran wá síbẹ̀ gangan wọ́n ní àwọn olórí wọ́n ní àwọn adarí tó ń mọ tọ́jọ́ mọ́ra wọn ní àgbègbè yẹn ẹ lè lọ fi tó àwọn adarí wọn yẹn létí wọ́n mọ bọ́n ṣe máa wá ara wọn láàrin ara wọn táwọn bá dẹ̀ lè lọ bá wọn fúnra wọn ẹ wá sọ fún iléeṣẹ́ ọlọ́pàá àmọ́ bá ṣe máa pe àwọn tó jẹ́ leaders wọn tó jẹ́ àwọn àgbàlagbà láàrin wọn wọ́n ní àwọn sẹ́ríkì wọ́n láwọn mágàjì oríṣiríṣi òye làwọn náà fi ra wọn jẹ tó jẹ́ pé tó ń fi ń ṣàkóso àárín ara wọn so àwọn tá a máa pè nínú wọn láti jẹ́ ká bá wọn sọ̀rọ̀ kán lè mọ̀ pé kò ń ṣe nǹkan tí ó gbọ́dọ̀ máa wáyé nìkan máa fi màálù wọn lọ máa fi da oko olóko láàmú ṣùgbọ́n òfin ò tí ì fààyè gbà á pé kéèyàn ò dá bígbà téèyàn ṣèdájọ́ ọwọ́ ara ẹ̀ onírú eléyìí tí wọ́n sọ yẹn àdìgbò wa ládẹ mọ̀ pé òfin Nàìjíríà ó koro ojú sí ṣíṣòfin àbí ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni taking laws into one's hand àbí. Comrade Kashimawo Muiz Ọláwálé mi ò ní láǹfààní àti ka ìbéèrè yìí torí ẹ̀yin náà mọ nǹkan tó yẹ kó jẹ́ answer kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pe nọ́mbà gbogbo àwọn police stations tó wà ní ìlú police station tó bá súnmọ́ ẹ̀yin òun ni kẹ́ ẹ lọ síbẹ̀ tàbí kẹ́ ẹ pé àwọn control number tí à ń pè ní eléwé ìran tẹ́ bá pé òun báyìí ṣẹlẹ̀ ìlú bíbá yòóyẹn tẹ́ bá fẹ́ kán lójú yín àwọn ti mọ the nearest police station tí wọ́n máa pè bí ìyẹn bí ó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká mú ìpè kan sí kó tó di pé àbí báwo ni àkókò ti lọ àbí tó wọ́n ní àkókò ti lọ àwọn numbers tí control room tí iléeṣẹ́ ọlọ́pàá máa fi ta control room number àti CRU number rẹ̀ control room number ní eléwé ìran number tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lò ìyẹn nìyí o 09164859299 09164859299 CRU Computer Response Unit àbí ìyẹn ní 08139844740 lẹ́ẹ̀kan sí 08139844740 ní ọ́fíìsì alukoro àbí nọ́mbà tí alukoro lọ́fíìsì alukoro tí ẹ lè pèsè rèé o 08167037445 lẹ́ẹ̀kan sí 08167037445 ẹ ṣé púpọ̀ alukoro ọ̀rọ̀ tí àjọ naptip yìí àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn wọ́n ní interest lórí ẹ̀ ibi tí ẹ bá bá wa bá dé àtúnbèrè ní ọjọ́ mẹ́jọ bí dependent ṣe di ẹni tí wọ́n gbé lọ sílé ẹjọ́ láì ṣe pé complainant tó wà ń bẹ̀ adúgbò lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ tí àjọ mẹ́tò wá alukoro akéyìn púpọ̀ ẹ bá wa kí àwọn ọ̀gá lọ́hùn bá kí PRO ẹ bá wa kí DPO wa CP wa ẹ bá wa kí ọ̀gá ọ̀jájú ní CID àti gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n kú ẹ ṣé púpọ̀ balógun ní ìdíwọ̀n aláyẹ aláwẹ̀ rẹ.